ọkùnrin tí ń pè láàfà yẹn apààyàn yẹn ó ní gbajúmọ̀ àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí máa gbé fídíò rẹ̀ jáde wá àwọn fídíò ìjókòó tó wà àwọn ìjókòó tẹ́ ti ṣe program àwọn ìjókòó títí mú máìkì títí ń ṣe àwọn ibi tó ti dá wákà àwọn ibi tó ti lu bàndìrí àwọn ibi tó ti ṣe kíní kan àwọn ìjókòó tó ti wà pẹ̀lú àwọn èèyàn ńláńlá àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí máa kó gbogbo fídíò rẹ̀ jáde pèsè gbọ́dọ̀ sọ pé irú ojú tó tutù ẹ wojú bó ṣe tutù ẹ wojú rẹ̀ bó ṣe rẹwà ẹ sọ pé ọmọlúwàbí tán ìwọ sísà kò múra dáadáa sọgbọ́ brother yẹn hands ọ̀dà alọ́mọjọ́ sí pẹ́ tó lọ́ hands kọ́ mọ́ hangi ẹ̀mí rẹ̀ kéèyàn ó gbẹ̀mí ọmọ nìyẹn ọmọ làkejì rẹ̀ ó sì yọ̀bẹ kọ́ mọ́ kún kí ló jẹ́ wọn lè máa ṣe bẹ́ẹ̀ àní tí wọ́n bá ti ṣe tán wọ́n ṣe gbé tí wọ́n bá pààyàn wọ́n pa gbé tí wọ́n bá ṣèyàn ní jàǹbá wọ́n ṣe gbé ìwà ọ̀daràn yìí bẹ́ẹ̀ nìkan bá ti wá bọ́ sínú ètò jẹ́ pé wọ́n máa ṣe ni kí ni Islam retí lọ́dọ̀ wa kí ni Islam gbé kalẹ̀ àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́ ń bẹ lórí ẹ̀ ní alkisos ẹgbẹ̀sán tẹ́ bá fẹ́ ká yọ balance àwọn tí wọ́n bá ti lórí àwọn yìí tí wọ́n bá ti ṣàìdá ẹgbẹ̀sán lára àwọn irú bó ṣe lórí òun yìí tó fi ìgò fa ẹnìkan létí kíjọba ó sì rọ agbámú ẹ wo níta ń pè ní ìdájọ́ ìṣẹ̀rí àánú kìí ṣe pé aburú kankan bẹ tẹ́nìkan kó ṣe fẹ́ nìkan ẹni ó bá ṣe aburú náà ni kó jìyà aburú ọwọ́ rẹ̀ ẹni ó bá ti pààyàn ká pa ẹ̀ òun náà anafsa ananafsa bin nafsi ẹ fi ẹ̀mí dí ẹ̀mí tó wáyé pé tí ń ṣe bẹ́ẹ̀ láti jọ ìkọsẹ́ nítorí yóò yí tó tún pààyàn ṣùgbọ́n ń gbà tẹ́ sọ pé wọ́n mú kan ìkan bẹ tó ṣẹlẹ̀ ní kíní kan ogúnṣẹ́ nǹkan ogúnṣẹ́ ẹ ti náà jẹ́ ẹ̀mí èèyàn bọ́ wọ́n sì mà wọ́n sì wádìí ẹ̀mí sì bọ́ lóòótọ́ wọ́n sì rí pé mi bọ́ nígbà tí wọ́n dé kóòtù nígbà tí wọ́n ti mọ́lé wọ́n tún wá gbòòrò wọ́n tún lọ wọ́n tún wá lórí rédíò gan wọ́n tún sọ pé ẹ̀yin ẹ̀ mọ̀ bọ̀ wá gba ìgbàlà. ẹ wo bí kírísítẹ́nì bí ṣe ń fọ́ọ̀lù sọ́dọ̀ kírísítẹ́nì tí ń pààyàn tí pásítọ̀ ń pààyàn bẹ́ẹ̀ ni fọ́ọ̀lù sọ́wọ́ mùsùlùmí ṣé bá àfààní ẹ pé lẹ́yìn náà àfààní ẹ pé bẹ́ẹ̀ ni fọ́ọ̀lù sọ́wọ́ àwọn míì náà tẹ́tún lẹ́sìn míì tó bá ṣe pẹ́sìn tí wà lẹ fẹ́ lò alukur'an in tó ń wí ni pé anna nafsa bin nafs ẹni wọ́n bá pààyàn ká pa òun náà bó ṣe pa wọ́n lẹ́kún nínú ìdílé ọmọbìnrin tó kú yẹn ká pa ìdílé tiẹ̀ náà lẹ́kún padà anna nafsa bin nafsi ọlọ́wọ́ wá dá dúró mẹ́ ó ń tọ́lẹ́ lómi ẹlòmí ò ní ṣe dé lẹ́vù kọ́ pààyàn yọ́kàn hàn yàn lé mọ́ ni ó lè fọ́yàn lójú ẹ wo mi ojú rẹ̀ bó ṣe jò ọlọ́ni ṣe ń tọ́fẹ́ máa ṣe ń tiẹ̀ nù ẹ mẹ́jọ fọ́jọ́jú èèyàn kan lọ ẹ tètè gbámú wàlẹ̀ àyìnà bìlà àyìnì ẹ fọ́ òun náà lójú padà kódà Islam wọn mọ̀ nítorí rẹ̀ débi wípé tó bá ṣe ojú ẹgbẹ́ ọ̀tún lọ fọ́ lọ́dún èèyàn tó ti fọ́ lójú ojú tẹ̀gbẹ́ ọ̀tún tiẹ̀ náà nìkan fọ́ padà kò sí ìyẹn jẹ́ ń bẹ̀ ibi tó ti ba onítọ̀ ń jẹ́ nìkan ti bò náà jẹ́ ẹ dákun ẹ sọ fún mi ká sọ pé tọ́ọ̀gì kan bẹ nílùú tó rí rẹ wá yí tí máa ń ṣe àwọn èèyàn ní jàǹbá kó ti wá sẹ́nìkan ládàá lẹ́yìn ẹsẹ̀ kan ti mú náà kan ti sa ládàá lẹ́yìn ẹsẹ̀ ọfẹ ó tún sẹsì gbẹ nìkan ní gò ní dètí wọn tún gò náà ní gò ní dètí ó pé ha pé iṣẹ́ tọ́gì yóò fẹ́ pé o èèyàn ọ̀dà láàbọ̀ ara amọ́ngbà tó ń ṣe tí mú jẹ àtàgbà àtọmọdé gbogbo ẹni wá ń bẹ̀rù rẹ̀ ọ wá sọ́ra rẹ̀ dọ́gba anna nafsa bin nafsi wal ayna bil ayni ẹ wo Kùránù wa tó láìkì ìdájọ́ òdodo wàlá àǹfà bìlà àǹfì ẹni ọba gẹ̀yàn ní mú ọlọ́ni ẹgẹ́mù tiẹ̀ náà ọlọ́ni ẹni ọba gẹ̀yàn létí ẹgẹ́ etí tiẹ̀ náà ẹni ọba yọ̀yàn lẹ́yìn ẹjọ́ eyín tiẹ̀ náà ẹni ọba wúndì èèyàn ẹ wúndì òun náà padà ọlọ́ni tẹ́fìrà yé gbénu tẹ́ẹ̀ bá ti gbẹ̀san lára ẹni tó ní tọ́ọ̀gì lòun tó ní wèrè lòun tó ní ká lòun tó lálá burú lòun tẹ́ẹ̀ bá ti gbẹ̀san lára ìkà ẹ̀yin tẹ́ẹ̀ jẹ́ ìkà ẹ̀ ní gbáyére bẹ́ẹ̀ bá ti ń kọjá lọ lẹ̀rú ọmọ bàyí pé ṣé kìí ṣe pé àwọn tún wà lọ́nà wàláhì èèyàn mẹ́ta náà ló sọ ládàládà ó ní ṣe kọjá báyìí ṣe máa gbáyé ládàládà nù nígbà tó ti sáì nìkan náà ti kẹ́sì gidi òun náà kán wá di ọ̀rọ̀ tí wọ́n ti rí òdodo fi múlẹ̀ ń kẹ́ dájọ́ fóun náà kọ́ náà gbàrú ẹ̀ kọ́ náà máa bọ̀ kọ́ máa ṣẹ̀ṣẹ̀ báyìí kání bọ́dá kíní kọ́ ni wàláhì ìjọba yìí wàláhì wọn àgbà gbẹ̀rẹ̀ mọ́ abẹ́mọ̀ pé àwọn yẹn ń ṣe aburú gan ni àwọn yẹn ń ṣe aburú ní kálukú wọn fi sọ pé àwọn fẹ́ rí ṣẹ̀ríà in tí ń jẹ́ ṣẹ̀ríà kìí ṣàbòsí òdodo ní jẹ́bẹ̀ àti dédé
òdodo àti déédéé ní jẹ́ ṣẹ̀ríà kò yí sì ṣe pé wọ́n fẹ́ fọ̀ sí ẹni tí èsè mùsùlùmí pé kó wá lo ṣẹ̀ríà a fẹ́ lò láàrin ara wa láti fi govern ara wa ni láti fi fara wa sákèsí kí ẹnìkan kọ́ mọ́ bá kọjá ayé rẹ̀ kọlẹ́jọ́ kọjá ayé rẹ̀ mọ́ tófin bá ti wà kódà gbogbo sọkúsọ tí ń sọ àwọn ọ̀dọ́ nù gbogbo ìkànnì sìn wọ́n gbé fídíò rẹ̀ níbi títí ń sọ wípé oògùn owó abẹ́yìn orí ni ó ní oògùn owó dà pé àwọn bàbá wa ó sì tún dápọ̀ àwọn àfáà wa tí wọ́n ti sùn jẹ́jẹ́ sẹ́yìn pé mo sọ ń jẹjọ pé àwọn òkú tó ti kúnú àwọn àfáà wa gan àwọn ará ayé tó ní ìwọ̀n tó ń jarúpá lù wọ́n wọ́n lọ jarúpá lù àwọn bàbá kí ẹ máa sọ pé àwọn ṣe kádàmù sóògùn owó bàbá Kamali sóògùn owó bàbá akíní sóògùn owó ó ní wọ́n rówó ṣe oògùn owó ní ẹ fi lówó ní ẹ fi lókìkí ó ní tí ọjà àwọn èèyàn lówó mọ́ ni pé wọn àrówó tí wọ́n fi sóògùn owó ẹ wo philosophy ọ̀dọ́ sì ni àwọn ọ̀dọ́ kan dẹ̀ ń bẹ tẹ́ jẹ́ fáǹsì ẹ ti rí problem báwọn àwọn ọ̀dọ́ tẹ́ jẹ́ fáǹsì ẹ̀ lẹ́mbàá orí tí wọ́n náà mọ̀ yí lọ ni pé kí làwọn lè ṣe sí táwọn ò fi lówó ibi tí nǹkan ti ń bàjẹ́ nìyẹn níjọ́ tó ti sọ̀hún ká sọ pé ṣẹ̀ríà wa a nídìí ká gbé kírísítẹ́nì wá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kírísítẹ́nì bí ẹni tí èsè mùsùlùmí náà mùsùlùmí bóyá ẹlẹ́bọ bóyá olóòṣà bóyá oníṣàngó bóyá ọlọ́ṣun bóyá kéèsì wọn ọ̀kan ṣẹ̀ríà kọ̀ọ̀tù kò sí tọ́kàn yín tẹ́ bá ní wọ́n máa ṣẹ́nu ẹ̀sìn tiwọn kíjọba máa handle kéèsì wọn àmọ́ kéèsì ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òun ni ṣẹ̀ríà nídìí ilé tó sọ pé ká àwọn bàbá àtijọ́ tọ́ba àwọn ló kọjẹ́ tọ́ba àwọn Sheikh Adamu gbogbo àwọn àfáà wa gba àfáà rẹ̀ tí wọ́n ti lọ bàbá Kamali tọ́ba ogun ló kọjá ilé ẹjọ́ ṣẹ̀ríà àkàsọpọ̀ wà ní ẹ̀yìn ìjọba wa ṣẹ̀ríà ní ọba wa invite ẹ̀ ní ṣẹ̀ríà court of kìnní kan wọ́n ní kẹ́ yọjú sí wa wọ́n sì gbé fídíò lecture rẹ̀ sí ẹ̀yin lẹ́sẹ̀ sẹ́yìn ní òun náà ní náà ọ̀yà ẹ wá gbọ́n tẹ́wí tọ́ba ti gbọ́ tọ́yà súrà wa àti àyàwó lọ́lọ́run ti sọ tẹ́wí. súrà wo àti àyàwó lọ́lọ́run ti ní ó yẹ lọ sògùn owó tẹ́ fi ń sọ ní public pé káwọn èèyàn lọ sògùn owó ó túnmọ̀ wípé ẹni àwọn èèyàn òrówó tí wọ́n fi sògùn owó ni ọ̀jẹ̀ wọn lówó intent dọ́gbọ́n sọ ni pé kí kálukú lọ wá by all means tí ó gbà rí owó tí ó fi sògùn owó. ẹ tó lọ́jọ́ bàbá tẹ parọ́ mọ́ náà. defamation of character tẹ́ ṣe fáwọn bàbá wa tó bá yẹ pé wọ́n á máa béèrè rẹ̀ wípé ẹ̀bà àwọn òkú wa ló kọjá àwọn àfáà wa tẹ́ ń ṣiṣẹ́ fún Islam àwọn bàbá tó jẹ́ wípé tí wọ́n bá rí olówó tó gbówó wá wọ́n á máa lé padà tí wọ́n láwọn ò fẹ́ owó ẹ̀ kọ́ mọ́ fowó ra àwọn. irú yẹn nísìnyí tí ṣẹ̀ríà bá ti lè pè é irú tó sọ yẹn tí ẹ bá ti finá kànàkàn lórí ẹ̀ ọ̀yà mú ẹ̀rí ibi tọ́lọ́run ti sọ wá mú ibi tánàbí ti sọ wá tí ò rí wí ọ̀yà kí ló wá dé tó kí ló rò débẹ̀ ṣé wà tí Sheikh Adamu pàdé rí ó lè mọ ìdáyé ń gba Sheikh Adamu bẹ láyé níbo ni wà tí Sheikh Adamu ti pàdé jẹ́ fi sọ pé àwọn fẹ́ sògùn owó níbo ni wà tí Sheikh Kamali ti pàdé jẹ́ fi láwọn fẹ́ sògùn owó níbo ni wà tí bàbá bá kí bàbá olùkọ́ àgbà ọlọ́mọṣẹ́ bàbá yọ́nú sí wọn àti gbogbo àwọn àlùfáà tá ti ń dárúkọ àtàwọn tá à dárúkọ níbo ni wà tí wọ́n ti pàdé jẹ́ fi láwọn fẹ́ sògùn owó bàbá Lágbàjì níbo lẹ ti pàdé àkọsílẹ̀ òní àkọsílẹ̀ lògùn owó làwọn ṣe nígbà tó bá ti wá wọlé tó rí pé wàhálà wà ọ̀rọ̀ àbẹ̀ni pọ́lọ̀ ti fẹ́ sọ̀rọ̀ sọ báyìí so dédé ń tọ́ bá mọ̀ tó yẹjú tó lè give reference fún lọ́mọ sọ́bọ́ta ó ní mọ̀ sọ́sọ́kú sọ mọ́. ìdájọ́ ta wá wí na Islam tó wá gbé ní stage ó padà fòfin méjì kalẹ̀ ìgbà tó yá Islam fààyè ìkan tó bá wu àwọn tí wọ́n lẹ́ni tó kú wọ́n lè choose ìdájọ́ kan nínú mẹ́ta àkọ́kọ́ ó ní alqawad tí ṣe alqisas wọ́n lè ní ẹni tó pa èèyàn àwọn ẹ̀ ń táwọn fẹ́ òun ní kí wọ́n pa òun náà padà wọ́n láǹfààní lé wọn. ìdájọ́ kejì òun ní àdíyà kan gbowó ẹ̀mí wọ́n láǹfààní kan gbowó ẹ̀mí tí wọ́n bá gbowó ẹ̀mí kì í ṣe ọ̀rọ̀ wọn fún yẹn ní 100 million bíi range bíi 500 and kìíní kan million lówó ẹ̀mí èèyàn kan sáwọn aláwọ̀ gbowó ẹ̀mí torí ràkúnmí 100 lówó díà 40 nínú rẹ̀ sì gbọ́dọ̀ lóyún so ìgbà tí wọ́n bá convert ẹ̀ sí owó ní padà rí pé tí wọ́n bá ti lówó díà o ní máa ń increase òun náà máa ń change torí value owó wa bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ but èyí tí mo sì rí bóyá bíi some weeks ago bíi 500 and kìíní kan million naira tí ọba ilé pààyàn Ọlọ́run níjà bá wọn pààyàn. Amina. option kejì nu mo rò pé agẹ́tì option yẹn option tàwọn kọ́ ni ká gbẹ̀san padà option ẹlẹ́ẹ̀kejì ni ká gbowó ẹ̀mí option ẹlẹ́ẹ̀kẹta ni àlàáfù
wọ́n lè láwọn dáríjì ẹni tó pa èèyàn wọn wọ́n lè dáríjì tí wọ́n bá fi fẹ́ falẹ́ lọ́nà kán gbẹ̀san nù tàbí ká gbowó ẹ̀mí wọ́n lè ṣe àáfù ṣe àmọ́ pé ń tàkọsílẹ̀ wí lèmi lọ́ra wí wọ́n lè ní well I forgive ẹ̀ ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ ti lọ́rin yìí ìgbà tí wọ́n interview bàbá kan sọ wípé ìdájọ́ òdodo làwọn fẹ́ látọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́sẹ̀jì fáwọn ọlọ́mọge tí wọ́n máa ṣe bàrákìní sàráàlì ẹni ẹ̀ pa mí ni wọ́n kí wọn ni. ọ̀nlọ́nù sórí lílọ lọmọbìnrin náà lọ ó ṣe bóun fẹ́ dé ni tí ọba yajú ní ìsinú sàárè ní ó ti bára rẹ̀ mo tiẹ̀ jó ní sàárè gan ó dọ̀run tí a gbé wọn jó ní sàárè báyìí láti písì sí ẹran ara rẹ̀ ọjọ́ sára rẹ̀ sọ̀rọ̀ pọ́n ṣe dọ́bù kí ni wọ́n pè é torí ọmọbìnrin náà iṣu bẹ lábẹ́rẹ̀ tó yẹ kí kálukú fi kẹ́kọ̀ọ́ ara iṣu tó yẹ kí kẹ́kọ̀ọ́ ni pé bàbá rẹ̀ sọ pé ó ti lọ́mọkùnrin kan tó mú wálé tó ti sọ fáwọn kó ń fẹ́ àwọn ní kí wọ́n yọjú Lukman ní ọkọ̀rúkọ ọmọ wọ́n láwọn sì ti ní kó mú wá ọkọ tó fẹ́ náà but in tó ṣẹlẹ̀ níbi eléyìí ni pé àmọ́ bó ṣe jẹ́ ṣé ọmọbìnrin yẹn tó ń fẹ́ àfà Abdulrahman sáfà náà lápè ọlọ́mọ màjá dára alápàtà Abdulrahman àwọn alápàtà náà ò ní fẹ́ gbọ́ apààyàn Abdulrahman gbọ́yé ṣé ń fẹ́ ọmọ ọkùnrin Abdulrahman tó pa yìí náà ni àbí kò fẹ́ torí pé àwọn èèyàn ń fura sí pípé tó pé yẹn pé àbó lo àfọ̀ṣẹ àbí àwọn ohun burú tẹ́ fi bá yẹn sọ̀rọ̀ tí ò ní lè yẹnu padà ṣé wá rí ọ̀rọ̀ méjìlá níbẹ̀ abẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. ara mú bọ̀ ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tó bá ṣe wípé ọmọbìnrin yẹn náà ń ṣe dọ́bù kínní ni tí ń dọ́bù dating tó ti lẹ́ni tó fẹ́ mú wálé tí tó ń dọ́gbọ́n gbá Abdulrahman àti pé ó sì yẹn gbánu ọ àgbálọ̀ ọ̀run nù amẹ́lẹ̀ kejì tó léwu jù ibẹ̀ mo ti fẹ́ pàkíyèsí wa ó ní tó bá lọ jẹ́ kó fóògùn pa sọ̀rọ̀ ibẹ̀ yẹn ń sọ fẹ́mi àti yín pé ẹ má túrálẹ̀ nígbà kankan ẹ mọ́rú àwọn èèyàn tẹ́ ń bá pàdé nínú ayé ẹni tó lójú tó tutù tó bá wọn tó ní ìrísí tó tutù tó bá tó ní ẹwà tó wà pa tó bá ní bọ́lọ̀ ń ṣe dá ọkùnrin tó rẹwà lẹ́dàá ẹ lè rò pé wà àwọn ẹni burú wà lọ́wọ́ rẹ o ẹ má fọlọ́ ńlẹ́ o bọ́bá fẹ́ gbé kọ́ọ̀lù ọ̀yà àmọ́ tó mọ̀ wí o bọ́rọ̀ bá tún ti kankan máa ṣe bísímìláì ká tó gbé kọ́ọ̀lù ni kó o tètè fi kọ́ra torí kọ́mọ̀ lè pẹ́ tó pé ọ nígbà míì bọ́bá fẹ́ sọ mọ́ pé ọ̀yà èlò lọ́wọ́ alákànjẹ lọ́nà bá ní 500k kan ṣe wọlé ok ṣe transfer rẹ̀ sí mi nísìn lọ́wọ́ ní yẹ́sà àkáǹtì wọn ní kí n ṣe tó ok yóò débẹ̀ nísìn lọ́wọ́ transfer owó tán lónìí ẹ̀dùn o alọ́ ní já bọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn tó sàmì rẹ̀ dáadáa ẹ súnmọ́ lọ́hùn kéṣù ó lè bàa jìnnà sí